ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم. ẹ ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín. Wá ṣoríire. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. May Allah forgive us. Àmín. May Allah protect us. Àmín. May Allah keep us safe. Àmín. ẹ kú ìjókòó mà. Ẹ kú ìjókòó sáà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ ṣeun ọlọ́run á bá wa da ẹ̀yin náà lágbà. Àmín. ẹlẹ́fẹ́ ṣàdúrà fún wa àbí súrà wo lẹ́lẹ́fẹ́ kà fún gbogbo àwọn ará ilé. Mo fẹ́ ka súrọ̀tù Mutaffifin fún yín, ẹ ṣe àdúrà. bẹ́ẹ̀ mọ̀ pé inú oṣù yóò ẹ̀ṣẹ̀ tọ́lọ́run túbọ̀ mọ́ ń gbàdúrà dáadáa ńláwa yìí ìdí rèé tí mo gbé àlejò mi wá sórí ètò fún wa lónìí pé kájọ ṣètò tòní àwọn láwọn ṣàdúrà fún yín ni èmi láfi kádùrà tí yín náà gbà àdúrà yín gbà tèmi náà gbà ẹ mọ̀ ṣí àfọ́nrán yìí ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn ará ilé pátápátá. Orúkọ mi ni Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà gbàǹgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì wa yìí àdúà ńlá fẹ́ fòní ṣe fúnra wa o gbogbo ojúkójú tó bá ń wo fọ́nrán yìí ẹ má fojú di ètò yìí kó wá ló mọ ohun tó ń dùn lọ́kàn kó wá ló sì níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀ wọ́n ní á ṣàdúrà ńgbè pé kọ̀sẹ́ ní ọmọ bíi èpè tí ń jà bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ ní ọmọ bíi àdúrà tí ń gbà eléyìí tá a bá ṣe lónìí kóyákóyá gbígbàdúrà lọ́lọ́run á jẹ́ kó jẹ́ o ẹ jẹ́ á bẹ lọ́hùn ẹni tí ń wá ọmọ ọlọ́run ó ṣe ọmọ ẹni tó fẹ́ kọ́lé ẹni tó fẹ́ ra mọ́tò ẹni tó fẹ́ lọ ìlú òyìnbó ẹni tó ti wà nílùú òyìnbó tí ó fẹ́ kí wọ́n dìpọ́ọ̀tù òun tó fẹ́ mọ orí bá ti ṣe rọ́nà gbé gbà àwọn tá a wà Nàìjíríà ń bí tá a fẹ́ kí tiwa náà bàjẹ́ ìṣọkùnrin ló ń gbọ́ ètò yìí ìṣobìnrin ni dúdú funfun ni kúkúrú ni gíga ni ẹ jẹ́ á máa fọkàn ṣe àdúrà gẹ́gẹ́ bí àlejò mi ti sọ èmi náà mọ̀ ṣàdúrà pàápàá jùlọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Adéyínká Àyìndé. ẹ kú ìjókòó mà. ẹ kú ìjókòó sáà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn ará ilé. Orúkọ mi ni Ọlátayọ̀ Nímọ̀tọ́lá Treasure Adéyínká. ẹlẹ́fẹ́ ṣàdúrà fún wa àbí súrà wo lẹ́lẹ́fẹ́ kà fún gbogbo àwọn ará ilé. Mo fẹ́ ka súrọ̀tù Mutaffifin fún yín, ẹ ṣe àdúrà. ọ̀yá o wọ́n ní kẹ́ ẹ ṣàdúrà ẹ mọ̀ ṣàdúrà o. Bismillah. A'udhu billahi minash shaitonir rajim. Bismillahir rahmanir rahim. Wailul lil mutaffifin allazina idza kalu 'alan nasi yastawfun wa idza kaluhum aw wazanuhum yuksirun ala yazunnu ulaika annahum mab'uthun liyawmin 'azim. يوم يقوم الناس لرب العالمين كلا إن كتاب الفجار لفي سجين وما أدراك ما سجين كتاب مرقوم ويل يومئذ للمكذبين الذين يكذبون بيوم الدين وما يكذب به إلا كل معتد عظيم إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين كلا بل ران على قلوبهم ما كانوا يكسبون كلا إنهم عن ربهم يومئذ لمحجوبون ثم إنهم لصالو الجحيم
ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي إليين وما أدراك ما إليون كتاب مرقوم يشهده مقربون إن الأبرار لفي نعيم على الأرائك ينظرون تعرف في وجوههم نظرة النعيم يسقون من رحيق مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسليم عينا يشرب بها المقربون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون هل ثوب الكفار ما كانوا يفعلون سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك. àmín. Ọlọ́run á jẹ́ kẹ́ dàgbà. Àmín. Ẹ wúlò fúnra yín. Àmín. Ẹ wúlò fáwọn òbí yín. Àmín. Ẹ tún wúlò fún Islam. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. Ó yá ẹ̀yin náà ẹ ṣàdúrà fún gbogbo àwọn tí wọ́n ń wò yín tí wọ́n ń gbọ́ yín. Wàá ṣoríire. Àmín. May Allah provide money. Àmín. Lágbára Ọlọ́run. Àmín. May Allah bless you. Àmín. May Allah guide you. Àmín. May Allah keep us safe. Àmín. May Allah forgive us. Àmín. May Allah protect us. Àmín. May Allah keep us safe. Àmín. Ṣé ẹ gbàgbé pé ìkànnì Adéyínká Àyìndé yìí ọdọọdún pàápàá jùlọ lásìkò àwẹ̀ àti káàwẹ̀ ò tó dé ńlá ṣe àgbékalẹ̀ Feed a Soul tá a máa ń bọ́ ẹni ó kù díẹ̀ káàtó fún opó ni o àtàwọn tó jẹ́ ń pé àwa náà rí i pé a jù wọ́n lọ díẹ̀ nínú ayé ńlá máa ń lọ báńkọ̀ kan fún wọn ní nǹkan ṣùgbọ́n lásìkò Ramadan yìí ẹja lọ bá àwọn tó kù díẹ̀ káàtó fún pàápàá jùlọ tí wọ́n ń gbìyànjú àti gbà àwẹ̀ ká fún wọn ní ohun tí wọ́n fi sínú jẹ́ tòní jẹ́ tọ̀la tọ̀túnla kọ̀ wá sí kékeré owó bẹ́ẹ̀ ṣe máa ń ṣe látẹ̀yìnwá tí Ọlọ́run ò jẹ́ kí owó tán lọ́wọ́ yín kò sì ní tán lọ́wọ́ yín náà lágbára Ọlọ́run ẹ jẹ́ á dá sí tọ̀tẹ̀ yìí náà àkáǹtì nọ́mbà tẹ́ fi máa ń dá sí ètò wa ẹni ń bẹ lójú fọ́nrán yẹn Ọlọ́run á gbàdúrà yín á gbàdúrà tèmi náà á gbàdúrà àlejò mi náà assalamu alaikum warahmatullahi wabarakatuh.